afárafì ẹ kúrò nílẹ̀ mi. afárafì mi ò fẹ́ rí yín mọ́ lórí ilẹ̀ bàbá ńlá mi. ọba aládé ni mí, mi kò ń ṣoní mi ò ń ṣoní òṣùká. ẹ kúrò nílẹ̀ mi, n ò sì ṣe olóṣèlú, bẹ́ẹ̀ ni kì í ṣe ọba olóṣèlú. kábíyèsí Fárígá ó lé Fúlàní tèfètèfè. bákan náà ó rọ gbogbo àwọn olóyè tó wà tó mọ̀ nípa bí àwọn Fúlàní ṣe wà nínú igbó agbègbè ẹ̀. ẹ gbọ́, ṣé lóòótọ́ ni àbírọ́ ni? ẹ máa bọ̀ sórí ètò, ẹ wá wò ó pẹ̀lú ẹ̀rí, máa jẹ́ mi sọ. àmọ́ tí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lù. obìnrin tó bá jẹ́ yúnúsà òun ni ó gbàgbé orí tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà. ẹ gbọ́ mi, ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa jákèjádò orúkún mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. ẹ káàbọ̀ sórí ìkànnì wa lẹ́ẹ̀kan sí. ẹ gbọ́, ọba aláyé ti Fárígá ó ti jẹ́ kó yé gbogbo àwọn Fúlàní àtàwọn tó gbà wọ́n sọ́dọ̀ pé tó òun ò fún yín iye wákàtí o. lọ́wọ́lọ́wọ́ tóun ń sọ̀rọ̀ yìí, lọ́wọ́lọ́wọ́ tóun ń sọ̀rọ̀ yìí sẹ́ẹ̀, ìtọ́ tóun túlẹ̀ pọ̀ ẹ̀ kò gbọ́dọ̀ gbẹ. tẹ́ fi ṣe kíni? tẹ́ fi ká àṣà yín, tẹ́ gba ibi tẹ́ ẹ bá ti wá lọ. àwọn yẹn tẹ́ ń bẹ̀bẹ̀, gbogbo ẹ̀ lẹ́ máa rí ẹ̀rí ń bẹ. fídíò méjì ni mo gbé wá fún yín, tẹ́ ẹ máa wò ó dáadáa. àwọn ń bẹ̀bẹ̀ pé ọ̀rọ̀ kò sí ohun tọ́jọ́. ó ní àníṣe adé ló ń bẹ lórí mi, adé ìṣẹ̀ǹbáyé sì ni, àbọ́sọ́jà kára. n ò sì ṣọ̀bọ olóṣèlú, bẹ́ẹ̀ èmi kì í ṣe ẹni tó dé fìlà, bẹ́ẹ̀ n ò wé gèlè. ṣùgbọ́n ọba aláyélúwà ni mí. fúdìí èyí ọba sì ọba lórí ohun gbogbo. ẹ palẹ̀ ẹrù yín mọ́. bẹ́ẹ̀ ló ń pe àwọn olóyè tí wọ́n bá ti tọ́ka sí pé eléyìí mọ̀ ń pa Fúlàní, eléyìí mọ̀ ń pa Fúlàní, ló bá ń gbàlẹ̀kẹ̀ lọ́rùn wọn lọ́ba tán. àwọn èyí tó kùn kìlọ̀ fún wọn pé tí n bá tún gbọ́ pẹ́kẹ́ nínú igbó tọ̀dọ̀ òun. ẹnìkan sọ pé kí làrá tí kò tí ẹ bẹ̀rù àwọn gómìnà. sẹ́ẹ̀ láàrin ajénímù ní pẹ́kọ́rọ̀. bí èèyàn ọba sì ti lè tó ọba fẹ́ kú òní joyè ìdílé bàbá ẹ̀. bẹ́ẹ̀ ni má foko mi ṣààlà, ọjọ́ kan náà là á kọ́. ìdí la fi máa ń sọ fún yín pé ẹjẹ́ á máa ṣe gbòòsà, ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká máa dúpẹ́ lọ́wọ́ Elédùà, ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ tó fún wa nírú bàbá wa Professor Banji Akíntóyè. èmi á máa sọ pé the only father that standing, that remain standing. bàbá kan ṣo tó kùn tó dúró digbí yìí pẹ̀lú akíkanjú ọmọ ẹ̀ olóyè Sunday Adéyẹmọ àtàwọn supporters, gbogbo àwọn ọmọ tó kùn lẹ́yìn tí wọ́n dúró torí pé akíkanjú kan ò lè dógunṣẹ́ o. àtìlẹ́yìn lọ́pọ̀ ń bẹ. lágbẹ́já ni agbára ẹ̀ka ìrọ̀lẹ́ pa fúnra yín. ẹ̀yọ ẹnìkan ò lè dógunṣẹ́ ẹ̀. àtìlẹ́yìn ní pọ̀. bọ́lá òun ṣe wà pẹ̀lú David tó, àwọn kan tẹ̀lé. bẹ́ẹ̀ ni àwọn tó ti ń lo ojú ogun tí Gòláyátì ti ń mú balẹ̀ lọ́jọ́ sí, àwọn tó kù nínú wọn tó tẹ̀lé torí pé jagunjagun ni wọn. òun ló dífá fún gbogbo àwa tá à ń ṣàpẹ́ alágbàtẹrù bàbá wa Professor Banji Akíntóyè olóyè Sunday Adéyẹmọ. làwa náà fi ń tẹ̀lé wọn tá à ń sọ yìí pé àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá, tẹ́ ń kọ́mẹ́ǹtì, tẹ́ ń chíà, kálukú ló níṣẹ́ ẹ̀ tó ń ṣe. ibẹ̀ kọ́ mò ń lọ. ẹ wá wo kábíyèsí tó fakọyọ yìí, tó faraya. àmọ́ tí ọba nídìí, obìnrin kì í jẹ́ kúmólú o. obìnrin tó bá ti jẹ́ Yínúsà báyìí, òun ni ó gbàgbé orí. ó nídìí, ṣe báwọn Fúlàní yìí gan gbé àti kábíyèsí yìí tẹ́lẹ̀ ni, àbí wọn ò jọ gbé? wọ́n jọ ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. kí ló wá fà á? kọ́rọ̀ àná kó tó dé bá mi kójúmọ́ tó mọ́. ẹ má jẹ́ gbà yín lásìkò. ẹ jẹ́ kọ́kọ́ fi fídíò àkọ́kọ́ hàn yín. ẹ wo àrà tí àwọn Fúlàní tí wọ́n fi àwọn ará bí yìí dá, ìyẹn àwọn bàbá olóko, àwọn onílùú tó jẹ́ pé fúnra wọn náà nílẹ̀ bàbá wọn. wọ́n á gbé wọn, wọ́n á gba ransom lọ́wọ́ wọn, wọ́n á gbé wọn, wọ́n á pa wọn, wọ́n á gbé wọn,
wọ́n á bá wọn ìyàwó wọn sùn tó ò gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń bá ìyàwó èèyàn sùn tí ó jẹ́ wọn ní òtún mátẹ́gùn tí wọ́n máa fẹ́ sí wọn tí ó tún máa bi wọ́n wípé kárí iṣẹ́ ń gbádùn ẹ̀. àmọ́ ó ti tó gẹ́ ọmọ Léfì kábíyèsí yìí ló tó gẹ́ afárá àtàwọn tó kó yín wá àti ibi tẹ́ ẹ mọ̀ ó lóun ọ̀kọ́ ohun tí ìbàdà la ṣe ń pe gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá náà tó kù gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ kó Fúlàní bá bẹ́ tó bá ń sọ̀rọ̀ Fúlàní ẹ̀yin lẹ́ẹ̀kọ̀kọ́ dájú pẹ́rẹpẹ tọmọ Yorùbá bá gbẹ́jọ́ Fúlàní wá ti Fúlàní lẹ́gbọ́ torí ìjọ tẹ́ ẹ bá ṣe birthday tẹ́ ẹ bá ṣe inauguration àbí wo lẹ máa ń ṣe tẹ́ annual nìkan tẹ́ ẹ máa ń ṣe tàbí ẹ bá fẹ́ ṣègbéyàwó kí Fúlàní ó lè fún yín ní ọmọ alálẹ̀ ó béèrè lọ́wọ́ yín àmọ́ ṣáájú ẹ kọ́kọ́ lọ wo fídíò àrà tí wọ́n dánú yìí tẹ́ ẹ bá ti padà dé kẹ́ ẹ wá wo bíbá ẹ wá wo kábíyèsí ọ̀hún ẹ ní pẹ́ mọ̀ kábíyèsí tí mò ń sọ yìí ẹ bá ti padà dé ẹ wá wò èmi náà ń lọ nítorí wá padà wá àmọ́ ṣáájú ẹ má gbàgbé pé Prophet Taiwo Ṣólóyè wọ́n wà lórí òkè àdúrà báyìí fún ìran Yorùbá àti òmìnira orílẹ̀-èdè Yorùbá ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ béèrè àdúrà ẹnu tí ò játa tí ò jẹpo tí ò jẹyọ fódìdí ogójì ọjọ́ gbogbo ẹnu bẹ́ẹ̀ bá sọ ọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ sínú ayé èèyàn ó dá mi lójú pé ayé ọ̀hún gbọ́dọ̀ nítumọ̀ àwọn rèé ẹgbẹ́ nǹkan tí wọ́n sọ kẹ́ ẹ sì pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lórí ẹ̀ tẹ́ ẹ bá ti wá kó mẹ́ ọ̀yá kẹ́ ẹ gbọ́ ẹ wo bí àrà tí àwọn Fúlàní yìí tí wọ́n dá fún àwọn aráàlú èkó tó di pé kábíyèsí Fariga tó sọ yìí pé ó tó gẹ́ ọmọ Léfì òun rèé. ààwẹ̀ àti àdúrà ààwẹ̀ funfun àtàdúrà ogójì ọjọ́ lọ lọ́wọ́lọ́wọ́ èyí tí Olúwa pa láṣẹ fún mi láti fi wá ọ̀nà àbáyọ sí orílẹ̀-èdè Yorùbá àti ayé gbogbo àwọn tó nígbàgbọ́. Mo pa á ní àṣẹ gbogbo ogun tó ń dìde sí orílẹ̀-èdè Yorùbá wípé orílẹ̀-èdè Yorùbá ò ní gba òmìnira, gbogbo ogun tó dìde sí ayé ẹnìkọ̀ọ̀kan wípé ayé ẹnìkankan ò ní gba òmìnira, lórúkọ Jésù iná agbára Ọlọ́run kó jó wọn dànù. Gbogbo alágbára tó lóhùn ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dúró, gbogbo àwọn alábọ̀dé tí wọ́n sọ wípé àwọn ò ní gbà kí orílẹ̀-èdè Yorùbá ó dúró, gbogbo àwọn tó ń lo agbára òkùnkùn tí wọ́n láwọn ò ní jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá dúró, mo ló májẹ̀mú àṣẹ àìjáta ìjẹpo àìjẹyọ̀ nínú ìrìn àjò ogójì ọjọ́ yìí. Mo fi sọ̀rọ̀ àṣẹ jáde, iná Olúwa kó kọlù wọn. Mo gbàdúrà Olúwa fẹ́ kó pàṣẹ ìtúsílẹ̀ àti òmìnira fún ilẹ̀ Yorùbá lórúkọ Jésù. Olúwa ṣe bẹ́ẹ̀, ògo ni fún orúkọ Olúwa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ̀yin náà lè fi pè mí tẹ́yin náà bá fẹ́ kájọ gbàdúrà lórí ọ̀rọ̀ ayé yín, òun náà ni 07025475427 lẹ́ẹ̀kan sí 07025475427 lórúkọ Jésù. Ó máa dára fún yín. Omila ifanye dura tane ya package ne. Wallahi ifanye dura. Ifanye ande dare kio. Wallahi ande tete tunani. Wallahi dikari ifanye. Bida noe. Why mo do mo ko tin. España va la verde. Dikaring ala dun norra. Rara ini tu di kiro. Fanya angkan
Duna Fatu. Why Omni naifanya Duna? Ṣé ẹ ti rí àrà tí àwọn Fúlàní yìí dá báyìí àbẹ́ẹ̀rí ẹ wo bí wọ́n ṣe ń tu oko tí wọ́n ń tu pákí tí wọ́n fi ń fún ẹran jẹ oko tí ẹni tó loko yìí gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe wọ́n ló yá owó yìí lọ́wọ́ báǹkì ni àwọn báǹkì ìgbàlódé tó sì ń san èlé gọbọi lórí ẹ̀ àbí báyìí wọ́n sì tún gbé ẹwọ ẹ má jẹ́ sọ̀rọ̀ jù ẹ wá wo ohun tí kábíyèsí yìí ìdí tí kábíyèsí yìí gangan tó fi wá sọ pé tí naninani bá nani tí gbààyàn bá kọ̀ tó ló wọn gbà yẹn lẹ̀ a jẹ́ pé gbà yẹn lẹ̀ òun ló pàṣẹ fún naninani pé kó máa na àyàn ìṣó ó tó gẹ́ báyìí gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ dákẹ́ ẹ dá afárá ẹ fìlú mi lẹ̀ tó fi lé wọn jáde òun rèé ẹ wò ó ẹ bá ń fohùn sí fídíò bàbá yìí nínú ilé ẹ gbọ́ nǹkan tó sọ bó ṣe yóò pàṣẹ fún àwọn olóyè bákan náà òun rèé. But now, if our women, our wives go to farm, they rape them, at times they even sell them ablaze. Me in particular, I paid ransom 3 times to Fulani herdsmen. They kidnapped my elder sister. They've also kidnapped 2 people from this palace. Even last month, I paid ransom also. To even sleep in this place is by the grace of Almighty. To even access this road, you need to get security. So that's a major problem. Me as John Ojo Fuzea, I no longer want Fulani in my forest. Let me also use this medium. Since the chiefs are here, they should go back home and ask questions. Anybody who have a hand in Fulani, stay in any part of Yisr forest. If I discover, I will drop that chief immediately. Because my people cannot be suffering. And some people will be somewhere enjoying, taking money from these people for us to be paying ransom. They will kidnap us, keep us in our own land, we will pay ransom. We are tired. I don't have a hand in Fulani, and anybody in Uzea who have a hand in Fulani should, with immediate effect, tell them to leave. If you know them, tell them to leave Uzea. Good government. But now, if our women, our wives go to farm, they rape them, at times they even sell them ablaze. Me in particular, I paid ransom 3 times to Fulani herdsmen. They kidnapped my elder sister. They've also kidnapped 2 people from this palace. Even last month, I paid ransom also. To even sleep in this place is by the grace of Almighty. To even access this road, you need to get security. So that's a major problem. Me as John Ojo Fuzea, I no longer want Fulani in my forest. Let me also use this medium. Since the chiefs are here, they should go back home and ask questions. Anybody who have a hand in Fulani, stay in any part of Yisr forest. If I discover, I will drop that chief immediately. Because my people cannot be suffering. And some people will be somewhere enjoying, taking money from these people for us to be paying ransom. They will kidnap us, keep us in our own land, we will pay ransom. We are tired. I don't have a hand in Fulani, and anybody in Uzea who have a hand in Fulani should, with immediate effect, tell them to leave. If you know them, tell them to leave Uzea. Good government. Ẹ ti gbọ́ ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ dákun ẹ máa bá mi ṣíà ẹ bá mi pín dáadáa ẹ gbọ́ ṣe bí ohun tá à ń sọ fún ẹlòmíràn sọ pé ọba yé ìṣọba alẹ̀ Yorùbá ta ló bẹ sọ bẹ́ẹ̀ pé ọba Ẹdó kì í ṣọba Yorùbá àtiwọ àti tálẹ́jọ́ sọ bọ́mọ ọba bátàn yóò bá rọ̀bà àrọ́bá báyìí sì ni bàbá àtàn
ọwọ́ aṣọba ilẹ̀ Yorùbá ti sọ Yorùbá tààrà àbí kò ṣọba, ṣé kò tó ẹ̀kọ́ fún àwọn kábíyèsí wa ni? ṣùgbọ́n nígbà tí mi bá jẹ́ pé adé láti nígbà tó ló ẹni tí torí gbọ́ fẹ́ joyè ló ṣe sọ̀rọ̀ mọ́ olóṣèlú kan pé kí yín ó di local government chairman, kí yín ó di governor, torí ẹ̀ ló fi gbadé báwo ni ó ṣe lè sọ̀rọ̀. gbọ́ kábíyèsí yìí jẹ́ kó yé gbogbo èèyàn pé kò rí bẹ́ẹ̀ o, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí àwa máa fún yín lọ́pdẹ̀tì nípa ẹ̀. kábíyèsí yìí ti sọ̀síìdì láti lé àwọn Fúlàní kò nílùú ẹ̀. bí wọ́n sì ti gbọ́rọ̀ ẹ̀ wọ́n ti mọ̀ pé eléyìí nígbà tí ọ̀wá tọrọ lọ́wọ́ wọn, tí ọ̀wá tọrọ fúrú àbí kí ìwo ni wọ́n máa mú fúrámù nùnù, tí ò tọrọ fúrámù nùnù lọ́wọ́ wọn, tí ò sì fìgbà kan gbé tẹ́gbá sí wọn pé tó ẹ fún mi lówó, mo fẹ́ ṣègbéyàwó fọ́mọ àbí mo fẹ́ ṣe annual inauguration àbí anniversary ni wọ́n máa ń ṣe lọ́dọọdún. ìyẹn ti dàṣà, ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta àjòyè ìṣòro ó dáa bẹ́ẹ̀ ká máa rántí ọjọ́ tá a ṣe rere kò í ṣẹ̀ṣẹ̀. àmọ́ èyí tẹ́ ẹ lọ jókòó lábẹ́ àwọn Fúlàní, tẹ́ ẹ ń gbowó lọ́wọ́ Fúlàní, tẹ́ ẹ ń gba màálù, nítorí tẹ̀sí ń fi àìní àwa ọmọ Yorùbá di. ẹ̀yin ṣe tán ẹ kó Àmọ̀tẹ́kùn jọ sílé, ẹ kó sósèfù, ẹ kó local hunters, kí náà pè wọ́n, Àgbẹ̀kọ̀yà, Yorùbá defence kìíní kan, ẹ kó gbogbo wọn jọ, OPC. bẹ́ẹ̀ bá ń lọ níwájú bẹ́ẹ̀ ń lọ lẹ́yìn, ẹgbọ́n ta ni yóò kọlù ẹ̀yin? láṣẹ sọ yín pé àwọn Fúlàní kan sì jáde, ó ní ọba tí táwọn ọba fún lówó kọ́ bọ́ta ẹnìkan kan ò lè bóde. ẹ wo kábíyèsí yìí o, ọgbọ́n ọmọ ni mo fi sọ wípé bẹ́ẹ̀ bá ṣe gbòòsà ẹ máa ṣe gbòòsà. olóyè Sunday Adéyẹmọ, bàbá wa Professor Banji Akíntóyè wípé kábíyèsí Ọlọ́run a dúpẹ́ pé ẹ fún wa nírú àwọn èèyàn báyìí, pé bí Banji Akíntóyè bó ṣe dàgbà tó, bàbá yóò fi gbà kan dákẹ́ pé òmìnira Yorùbá ìlọ́jọ̀ ògúnlógún. ẹ lé kìtàkìtàkìtà, ẹ lé sẹ́yìn odi, ẹ tún dábàrà wálé, ẹ tún wá bẹ̀ẹ́ wò bọ́yá ẹ̀ bá ká a mọ́lé ọmọ Yorùbá. ṣé Buhari ló tún wà lórí àga nígbà tẹ́ ẹ ṣe? ẹ dákun ẹ ṣé mo dúpẹ́. tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́ kàn nìyí, bá ń subscribe sí channel yìí torí Ọlọ́run. ẹ rí pé ẹ bá wa pín àwọn ètò wa, ẹ jẹ́ káwọn àjọ àgbáyé ó máa mọ̀ wípé Nàìjíríà ti tán, Yorùbá ṣe tán àti lọ. bẹ́ẹ̀ ni Nàìjíríà ti tán, Yorùbá ṣe kíni, ó ṣe tán àti lọ. àwa ti ṣe tán o, pẹ̀lú àwọn ẹ̀rí tá à ń gbé wáyé, àwọn fídíò tá à ń gbé wáyé, ẹ̀yin ẹ máa kọ́ tiẹ̀, ẹ jù sí TikTok yín, ẹ jù sí Instagram, ẹ jù sí Facebook, ẹ jù sí YouTube tọ̀dọ̀ yín náà, kó lè máa lọ fáà. ẹ máa kọ́mẹ́ǹtì kí gbogbo àgbáyé máa rí pé ó tó gẹ́ lóòótọ́ ọmọ Ilé-Ifẹ̀. títí ìgbà míì tá a tún pàdé, ó dàbọ̀.